Ọlọ́run ló fi irú very dark man yẹn ló fi dá wa lọ́lá. Ọlọ́run ọba torí wípé level of injustice ní Nàìjíríà ó ti pọ̀ jù ló fi irú very dark man yẹn ló fi dá wa lọ́lá. Funny enough, tí n bá rántí pé ọmọ ẹ wà láyé ọkàn mi máa ń balẹ̀. Anytime when I remember very dark man that is alive, I dey get rest of mind. Because if anything happen, you all go down for it. Me and the very dark man, we don't talk. Ẹ̀yin tèmi ó ti di woro sí woro bí arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin bí ó ṣe sọ̀rọ̀ sí very dark man. Ó sọ̀rọ̀ nípa very dark man o. Ó tún sọ̀rọ̀ nípa ìkejì arábìnrin yìí tí a mọ̀ sí Dr. ESABOD. Ó tún sọ̀rọ̀ nípa ESABOD náà. Ó blast ESABOD dáadáa nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin yẹn wá ọ̀pọ̀rọ̀ kágbọ̀n wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí. Ẹ jẹ́ ká gbádùn èyí tó kù, ẹ jẹ́ ká gbádùn fọ́nrán tó kù. But during Dumata case, he came. He stood his ground. Ẹ máa pa sí Ìbàdàn, ẹ máa pa sí Àbújá, ẹ máa pa nítorí pé wọ́n fún ẹ lówó mọ́ ESABOD. Wọ́n pa ìgbálẹ̀ èèyàn kan pa kì í pa o. ESABOD ìwọ tó ti kú. Ìwọ tó ti kú. Àti wọ́ àtàwọn tó ń ṣiṣẹ́ fún àtàwọn tó ń ṣiṣẹ́ fún ẹ ESABOD àtàwọn tó ń pèsè orí kọ́ lẹ àtàwọn tó ń pèsè orí kọ́ wọn àtàwọn tó ń fún ní information àtàwọn tó ń fún ní information gbogbo yín tẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ yẹn ní gbogbo ọjọ́ tẹ bá ti ń rìn lórí ilẹ̀ ò ní dọ́wọ́ fún yín. Then why are you denying Lizzy? She did not deny me. She insulted you. She disgraced you. She ordered you like a non-entity that you are. Why are you pushing narrative that she denied Lizzy? She never denied me. Gbogbo game tí wà táwọn Ìyábọ̀ àwọn Ràkúnmí fẹ́ gbà fún ọmọ yẹn. That lady only disgraced you. Even at your age, that disgrace is out of this world. For the lady to have instructed you with immediate effect that you, Agbawere, Ashabikiri, should immediately, with him, is enough for you, ESABOD. Is enough for you to take poison. At 65 of your age, that was a blow. The disgrace is out of this world. ESABOD ọmọ tí ó yẹ kó wojú ẹ ó wá pè ẹ́ síta pé ESABOD story tó gbé yẹn wọn ń ṣe blogger. She said she doesn't know you because Iyabojo brought her case and Ràkúnmí Onígbáná. You posted her film to lure her, but she has smarted you by coming to you and say thank you. Nígbà tó ṣe thank you kí ló ti wò ṣe lọ. Why do you move on ESABOD? So nǹkan tó ń sọ fún wa ni pé o purposely lọ post fíìmù ẹ̀ nítorí àti bàálù. Lọ kò lọ Ìbàdàn. California ló ń gbé. Gbọ́dọ̀ lọ Ìbàdàn. Tó padà fẹ́. Ló ń gbé. A fẹ́ pa ní Ìbàdàn. Kò lè lọ. Òun ló máa fi wá Ìbàdàn sí bí mo sọ fún yín. Kò lè dé Ìbàdàn ní ilé ẹ̀kọ́ ilé Sẹ́nitọ́ Mọ̀ṣúrà ló máa ń dé sí lọ́nà gáàsì lákòbọ̀. Ó ṣòro. Wọ́n bá gbé ẹ sí ibi tán di ẹrù sínú pléènì. Wọ́n bá gbé ẹ dákòbọ̀ yẹn ṣé wọ́n mọ̀nà àkóbọ̀ mọ̀. Dé Ìbàdàn ni wọ́n máa ń fòrò wọlé wa sí láti. Wọ́n máa disguise, wọ́n máa bọ́ plate number wọn. Wọ́n kì í ṣe plate.